Bismillahirrahmanirrahim. Adìẹ òpìpì ò tètè mà kó tó mú àwòdì òkè lọ́rẹ̀ẹ́. Ó sì bẹ́yẹ tí rí mọ́ làwòdì òkè ní, kò mọ̀ pẹ́yẹ tí pa ọmọ ni. Ọba Ghandi nílùú Ògbómọ̀ṣọ́, àfínjú ọba tí pọba ẹgbẹ́ ìránṣẹ́ aláyélúwà. Ọlá ò ní dìtàn bú nínú ìran yín. Ẹ̀yin lọ́mọ Ògbómọ̀ṣọ́ ajílété, níbi wọ́n gbé jẹ kàkán tó mú kọ yangan. Bọ́mọ Ògbómọ̀ṣọ́ bá kọ́kọ́ jí, ibi iṣẹ́ ajé ni wọ́n kọ́kọ́ lọ. Ògbómọ̀ṣọ́ ló lọ́jọ́ kan àjà, ajílété ló lọ́jọ́ kan ìrìnrìnrìn. Ẹ̀yin ló máa ya kókó ọ̀nà kí ajímútábà oògùn. Ògbómọ̀ṣọ́ ọmọ ajípolówó òkú tantan. Ọba Ghandi má bàǹjà àwọn olówó ẹbọ ńlé o, ní a ti kìrìn bàbá yín nù. Ọ̀rọ̀ tó ń lọ láàrin bàbá wa ìmámù àgbà tìlú Ògbómọ̀ṣọ́, Alhaji wa ọlọ́lá wa Tolhat Yunus, adamallahu hayatahu wa dawlatahu ma. Ọlọ́run má jẹ́ kí ọlá ó dìtàn bú nínú ìran tiwọn náà. Awuyewuye náà ti wà nílẹ̀ tipẹ́tipẹ́. Ìmọ̀ràn táwa ní láti gba bàbá imam àti gbà wọ́n sì gbà wá tọwọ́ tẹsẹ̀ lórí ìmọ̀ràn náà. Wọn ò dànù. Èèyàn Ọba Ghandi, ẹ̀yin mú ní bá sọ̀rọ̀. Sẹ́rí gbogbo àwọn tán mú mọ̀ràn wá pé kẹ́ pààrọ̀ máàmù, kẹ́ fi ìmáàmù kan rọ́pò, kẹ́ ibẹ̀ yìí tẹ́ bá ti fáwọn tí wọ́n sì mọ̀ pé yìí tẹ́ fáwọn ò ní jẹ́ ìmáàmù ìlú. Ìmáàmù tẹ́yìn yàn láàfin lẹ́ fáwọn. Dípò kí wọ́n wá gbogbo ọ̀nà tó bá lè ná wọn. Wọ́n bá ti ṣe wàhálà lẹ́ẹ̀kan rí tí ò láṣeyọrí, bí náà bá tán lásọ ìdí tán lè kan náà. Wọ́n tó tún mí ṣe náà ní ibi tá torí ẹ̀kọ́ra wọn jọnù. Dípò kí wọ́n wọ́n náà bí wọ́n ṣe bá yín parí aáwọ̀ náà, kínú yín ó yọ sí máàmù, kínú máàmù ó yọ sí yín. Ìmọ̀ràn tí wọ́n gbé wá ni wípé ẹ sáfà máàmù kan wá látọ̀dọ̀ ti yín, ẹni ẹ bá ti fà wá náà làwọn ó fi ọwọ́ sí. Wọ́n fẹ́ dà lóru mọ́ yín lórí ni o. Wàláhì mo fọba tó lẹ̀mí mi mú ìbúra tí ó sì gbà á níjọ́ kan. Kódà ọ̀rọ̀ tí wọ́n sọ jáde yìí láti bí àná tí mo ti gbọ́rọ̀ náà ní ẹ̀mí mi ti rú sí ẹgbẹ́ wọn pé ẹgbẹ́ gidi la sì pẹ́gbẹ́ yìí tẹ́lẹ̀. Ẹgbẹ́ la pé ẹgbẹ́ tó dáa tí máa tún nǹkan ṣe. Ẹyẹ tí bẹ́yẹ ṣeré la pé ẹyẹ wọn. La fi ní kí adìẹ òpìpì ó máa bá wọn ṣeré, kán tó sọra wọn àwòdì òkè tí ìbá yé adìẹ jẹ́ o. Bí bábí ń sàlù bá níṣòro, bábẹ̀ ẹgbẹ́ rẹ̀ ló lè jẹ́rìí rẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ni ò sì wáyé yín bá ti máa ṣe rèé. Bí mẹkáníìkì bá níṣòro lọ́dọ̀ ẹni tó gbéṣẹ́ fún, lọ́dọ̀ ẹni tí ì ṣe mẹkáníìkì ẹgbẹ́ rẹ̀ ní ṣàlàyé bí ọ̀rọ̀ wọn ṣe jẹ́. Bí ẹgbẹ́ tó sọ̀rọ̀ bá jẹ́ ẹgbẹ́ ìmáàmù, báwo ni ìdójútì ìmáàmù kún sí a máa jẹ́ ìdùnnú wọn? Láti gbà mo ti gbọ́rọ̀ náà lẹ́mí mi ti rú sí wọn pé no. Gbogbo kó méyàyà, gbogbo nítorí ó jẹ́
ẹ wá dojú ti ẹ fẹ́ dojú ti odidi ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́ bó ṣe pé ẹgbẹ́ ni yín ìlú kọ́ ló bẹ̀ yín ṣẹ́ àfi káwo ṣàlàyé fún ọba wípé ọ̀tọ̀ lẹ́gbẹ́ ọ̀tọ̀ lẹ̀sìn o bí àwọn èèyàn ṣe máa dẹ́gbẹ́ lẹ̀ ẹgbẹ́ oṣù ẹgbẹ́ aláta ẹgbẹ́ elépo ẹgbẹ́ oníyọ̀ bẹ́ẹ̀ náà làwọn èèyàn ṣe dá ẹgbẹ́ lẹ̀ sábẹ́ ẹ̀sìn kódà nínú kìrìsìtẹ́nì tiyín náà wọ́n dẹ́gbẹ́ lẹ̀ ń bẹ tó pọ̀ ọ̀tọ̀ làwọn ẹgbẹ́ yẹn ọ̀tọ̀ ní kìrìsìtẹ́nìtì ní bọ́dì tí wọ́n ń dá ẹgbẹ́ lẹ̀ látàrẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ yẹn ṣe rí o ẹgbẹ́ ni wọ́n tó fúnra wọn ló kọ ẹ má jẹ́ kí ẹgbẹ́ nìkan ẹgbẹ́ lásán wá dà lóru mọ́ yín lórí o ó wù yín kò wù yín ẹ fẹ́ bẹ́ẹ̀ nínú àwọn èèkàn tọ́lọ́run fi sọ Ògbómọ̀ṣọ́ ló kọ rí ní Ìmáàmù Tọ́líhà wà o ẹ bá jẹ́ kí àwọn ẹgbẹ́ kan ó tàn yín kẹ́ ẹ fi ṣe akin àti ògo tọ́lọ́run fi tàlú yín lọ́rẹ lófò ẹ má jẹ́ ń tàn yín akin àti ògo tọ́lọ́run fi tàlú tiwọn lọ́rẹ wọn ò ní wá fi gbélú yín ga o Ìmáàmù Tọ́líhà ọmọ ni nínú ọmọ báwọ̀ bá ń bẹ láàrin yín yìí máa wáyé bẹ̀ wọ́n á parí ẹ̀ ni ẹ pé àwọn àgbààgbà ìlú ẹ parí tí bá ń bẹ láàrin yín ẹ parí ẹ̀ ni o àwọn tẹ́ ń fọ̀rọ̀ ọlọ́tẹ́ ní ẹmú mọ́mù míì wá wọ́n fẹ́ dà lóru mọ́ yín lórí wọ́n sì fẹ́ sọ ládìtàn tí ò dá nínú ẹbí yín ni wàláhì òdodo tó kúrò ní mo sọ fún yín gbogbo ẹni tẹ́ jọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ jágbàgbà ẹ dìde gbogbo ẹni tẹ́ jẹ́ bí ilé imam tẹ́ jẹ́ bí Ayílára tẹ́ ń sọ̀tàn tí ò dá lórí afẹ́fẹ́ nítorí pé inú ń bí yín tẹ́ ń fira yín ṣẹ̀sín bí ìgbà pé bí yín nìkan ní bẹ nínú ìlú bí ìgbà pé bí yín nìkan lọ́wọ́ kọ́ jẹ́ ìmáàmù rí tẹ́ ẹ sì wà láyé jọ wọ́n ń wí láwà ní ìmáàmù fún ìmáàmù yìí àwọ̀ wá dà yín pọ̀ ní ìsìn ẹ wá ń sọ̀tàn tí ò dá sí orí afẹ́fẹ́ ẹ̀ ń tú àṣírí ara yín ẹ̀ ń yẹpẹrẹ ara yín ẹ̀ ń yẹpẹrẹ ẹbí yín lónìí lẹ wá ń ṣàfihàn apọ́màlé ń bẹnú ẹbí ẹ bẹ̀rù Ọlọ́run láàrin ara yín bẹ́ẹ̀ sì ń fa aṣọ ẹbí yín yà yẹn níjọ́ àkókò ń bọ̀ wá tẹ́ ẹ nílò yìí ẹ fẹ́ lò òde yìí yóò yà yín lẹ́nu pé aṣọ tẹ́ ẹ fà yà wọn iná ni yóò wúlò fóde yìí tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ sì ní ẹ ní rí ìgbàjọ náà ọba ẹ pè àwọn ẹbí tó ń jẹ́ bí Ayílára bí wọ́n bá dé tí wọ́n ń sọ̀tàn tí wọ́n ń bínú ẹ pè wọ́n wálẹ̀ ẹni wọn ó fọwọ́ wọ́nú láàrin ara wọn èyí tèmi mọ̀ tágbàlagbà rí ṣe nìyẹn o ká ní ẹ yọ Ìmáàmù Tọ́líhà pẹ̀lú àríkèrèkè kẹ́ ẹ fẹ́ lòmíì síbẹ̀ ẹ fẹ́ wá ẹni wá ní kẹ́ ẹ fi ránṣẹ́ wọ́n fẹ́ dàlú yín rú ni o ọba Ghandi kò sílùú tí ò ní aáwọ̀ tí ń yanjú láàrin ara wọn o tí yín nìkan níbẹ̀ lórí afẹ́fẹ́ ni o wọn kálukú náà ló ní aáwọ̀ tí ń yanjú nínú ìlú rẹ o níbẹ̀ nú àwọn tí ń darí ìlú tí ń tán darí ẹgbẹ́ yẹn náà tó ṣe pé àwọn àti ọba ìlú wọn náà wọn ò yẹra wọn o so ẹgbẹ́ tí agbẹnusọ wọn sọ̀rọ̀ ẹgbẹ́ lásán ni wọ́n ìsìláàmù ní ẹgbẹ́ tó pọ̀ ní lábẹ́ tìjàníyà kàdìríyà nákísàbándí rufa'iyya ansarul islam kíndé gbogbo sí pọ̀ lọ́rẹ́gẹ́dẹ́ nìyẹn
ẹgbẹ́ ni wọ́n ìmọ̀ wá wo ẹgbẹ́ kọ̀ọ̀kan bí kó jẹ́ pẹ́gbẹ́ òun ní ń darí ẹ̀sìn. So Islam gangan Ọlọ́run ló ní. Tọ́ wọn kálukú wá dá ẹgbẹ́ lẹ̀ lábẹ́ Islam ó fún un lórúkọ ni ó sì fẹ́ máa fẹgbẹ́ rẹ̀ rúlù Islam yẹn. So àwọn gẹ́gẹ́ tá a jọ jẹ́ mùsùlùmí a máa wo ẹgbẹ́ kọ̀ọ̀kan àti òfin ẹgbẹ́ wọn. So òfin tó bá bá Islam lọ làwa máa tẹ̀lé láàfin wọn lẹ̀lé lórí. Èyí tí ò bá ti bá Islam lọ á tako ni. Rárá, má fi òfin ẹgbẹ́ rẹ̀ darí ẹ̀sìn máa wá lọ́wọ́. Ẹ wo bí wọ́n ṣe ń darí ẹgbẹ́ nígbà tí wọ́n ń darí awo. Bẹ́ẹ̀ nìkan bá ti wá sọ̀rọ̀ tí ò bá ti yín mu ẹ wá kọjú ìjà sí, ẹ kọjí ọ̀tẹ̀ sí, ẹ já wálẹ̀. Ẹ̀rù ò sì bà yín ẹ fẹ́ gbèrú mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ṣubú. Ẹ wá wọ́nà bẹ́ẹ̀ sì ṣàṣeyọrí aáwọ̀ tí ń bẹ láàrin àwọn àtọ́ba tí sì ń bẹnu yín náà tẹ́yọ̀ àárín òun àtọ́ba lórí ògúnfà. Ọba Ghandi ẹ̀yin mo ní bá sọ̀rọ̀ ẹ̀yin ní kí ẹ wo àkókò yín kí la yóò kọ́ ní kalẹ̀ nípa yín. Sí àkókò yín ni wọn yóò mọ àwà nú àkọọ́lẹ̀ tí yín pé ẹ̀yin lẹ yóò dídí ìmáàmù lẹ fi ìmáàmù míì jẹ. Ẹ ṣe sùúrù lórí ẹ o. Bó bá bàjẹ́ tán bí ìdí bá bàjẹ́ tán nídìí ní ìdá. Hello, my beautiful customers. Are you trying to reach Moscow Fabric Stores? Well, I got you. After you get to the Central Mosque, Lagos Island. Well, you'd be coming to Seiki Street off Nnamdi Azikiwe Road, just in between the old Central Mosque. Few shops away, 1, 2, 3 shops away, you'd find us at number 33 Seiki Street off Nnamdi Azikiwe Road, Lagos Island. At Moscow Fabric Stores, we offer the best deals on quality fabrics. Thank you. God bless you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà fún gbogbo yín o. Kí Ọlọ́run kí ó gbàdúrà wa o. This is Moscow Investment Limited, Moscow Fabric Store. Àṣẹ̀ṣẹ̀ kó dé ni o. Àwọn shops wà lélẹ̀. A ní gbogbo àwọn aṣọ oríṣiríṣi. Àwọn lace ńláńlá lélẹ̀. Ó wà nílẹ̀. Different types. Àwọn dry lace. Àwọn obìnrin. Àwọn dry lace tó jiná. Then àwọn men's lace. Tó jiná gan. Ó wà nílẹ̀ lóríṣiríṣi. Guinea brocade. Àwọn Guinea brocade lélẹ̀. Àwọn Gessner lélẹ̀. Our police lace lélẹ̀. Different colors. Blues, whites, creams. Àwọn lace ńláńlá lélẹ̀. Àwọn lace ńláńlá lélẹ̀. Farm ó wà nílẹ̀ lóríṣiríṣi. Àṣẹ̀ṣẹ̀ kó wọn dé ni latest design. Gbogbo àwọn lace gbogbo àwọn tẹ́ ń wo latest one. Then àwọn senators materials ó wà nílẹ̀. Àwọn senator materials àwọn 7 star. Àwọn Dubai design tó jẹ́ ti Dubai ó wà nílẹ̀. Àṣẹ̀ṣẹ̀ kó gbọ́ ẹ̀ wá ni. Ó wà nílẹ̀ ní Moscow Investment Moscow Fabric Store. A wà ní Lagos Island lẹ́kọ̀ọ́ ní number 33 Seiki Street Lagos Island. So that àfàsìkò yìí gbogbo àwọn customers wa tó ti ń bá wa sọ̀rọ̀ tipẹ́tipẹ́ gbogbo wọn náà mọ àwọn nǹkan tá a ti tajà fún wọn, wọ́n mọ àwọn nǹkan tó wà nílẹ̀ fún wa. A mọ̀ pé a kì í disappoint rárá. Tẹ́tẹ́ bá rà ń bí ẹ máa gbádùn ẹ̀, ẹ máa ó fine, ẹ máa quality, ẹ máa rí ìlú dáadáa, ó last. Aláwọn customer l'Amẹ́ríkà, wọ́n wà ní London, wọ́n wà ní Germany, wọ́n wà ní all over the world. Àwọn customer wa Nàìjíríà gan wọ́n yapa.
àwọn kọ́sítọ́mà wa wà ní Àbújá, wọ́n wà l'Ákúrẹ́, wọ́n wà l'Oǹdó, wọ́n wà gbogbo àwọn èèyàn tó ń rajà lọ́wọ́ wa and disappoint wọn. Ìgbà tẹ́ bá rà ń bí ó fi yín lọ́kàn balẹ̀, ẹ gbádùn ẹ̀, ẹ bá wa dòwò pọ̀, ẹ lè regret lágbára Ọlọ́run. Àwa fún yín aṣọ lọ́balọ́ba wà, níjòyè wà, fáwọn olóṣèlú wà, fún gbogbo àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ tó fẹ́ fẹ̀yìntì, tó fẹ́ gba retirement, tó fẹ́ ṣe àjọyọ̀, ó wà ńlẹ̀. Àwọn oníyàwó, àwọn tó ń ṣèkómọ, ó wà ńlẹ̀ bìbà, mímú ó wà oríṣiríṣi. Ẹ bá débi ọkàn yín balẹ̀. Ọ̀nà yìí Moscow Investment, number 33 Seriki Street ní Lagos Island láwà. Ẹ bá ti dé mọ́sálásí Jímọ̀, ẹ sáà ti sọ pé Moscow lẹ́ ń lọ, pẹ̀lú ògo Ọlọ́run wá mú yín débi wá direct yín. Anybody tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ tó ń ta sọ pé ní Moscow lẹ́ ń lọ, ẹ sọ fún wọn pé ní Moscow wọ́n á mú yín débi. Ó wà ńlẹ̀ lóríṣiríṣi, gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ó wà, lọ́balọ́ba, níjòyè, àwọn olóṣèlú ńláńlá, àwọn èèyàn ńláńlá nínú ìlú, àti gbogbo wa náà tá jẹ́ mẹ̀kúnnù, tiwa náà wà ńlẹ̀. Kò sẹ́ni tó débi tá à ní rí tiẹ̀ mú fún un. Ẹ bá ti fẹ́ sí ni a máa retí yín o, ẹ bá patronize wa o. Ẹ ṣé gan-an, God bless.